A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress ti fún ìjọba àpapọ̀ di ọjọ́ 1 oṣù Kejìlá ọdún 2024 láti fi fìdí múlẹ̀ sísan owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan àwọn alágbàtà epo wípé wọ́n mọ̀ọ́mọ̀ fi owó kún owó epo bẹtiró bí wọ́n ti ń sọ wípé owó jálá epo hàn ju iye tí wọ́n ń tà lọ́jà lọ. Wọ́n ní ọ̀pọ̀ ló ń lúgọ sábẹ́ òfin ìjọba tí wọ́n fi èyí kó ọmọ orílẹ̀-èdè ní pápámọ́ra tí ọmọ orílẹ̀-èdè sì ń fi ara da ìyà tí ó ti sún ọ̀pọ̀ wọnú ìṣẹ́. Nínú àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda lánàá lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC ní ẹgbẹ́ òṣìṣẹ́ ti yànnàná ìṣòro ọrọ̀ ajé tó ń lọ lórílẹ̀-èdè tí ó mú wọn pè fún ìgbésẹ̀ àtúnyẹ̀wò ní kíákíá. Òfin ìjọba tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìṣelòdì sí ará ìlú anti-people policy. Fún ìdí èyí ni ẹgbẹ́ òṣìṣẹ́ fi darí àwọn ìpínlẹ̀ tí kò tíì mú òfin owó oṣù tuntun wá sí ìmúṣẹ kí wọ́n tètè ṣe èyí. Bí bẹ́ẹ̀ kọ́, ìyanṣẹ́lódì aláìlópin yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù Kejìlá láti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣelòdì sí ẹgbẹ́ òṣìṣẹ́. Nínú oṣù keje ọdún 2024 ni Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu owó oṣù tuntun kúrò ní Náírà sí Náírà, ṣùgbọ́n láti ìgbà náà ni ìfìdímúlẹ̀ òfin yìí kò ti yá kánkán káàkiri orílẹ̀-èdè nítorí àwọn ìpínlẹ̀ mìíràn kò tiẹ̀ tí ì sọ ohunkóhun lé e lórí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan jẹ́jẹ̀ẹ́ àti san owó yìí, àwọn mìíràn tún pinnu àti san ju iye tí ìjọba gbà lérò lọ. Títí di ìbẹ̀rẹ̀ oṣù kọkànlá, ó lé ní 20 ìpínlẹ̀ tí ó ti kéde ìfìdímúlẹ̀ owó oṣù òṣìṣẹ́ tuntun tó kéré jù. Ìdí nìyí tí NEC fi ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣàmójútó ìfìdímúlẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù kí wọ́n sì ṣe ìtanijí, ìkórajọ àti ìdè láti tako ìgbésẹ̀ tí ó bá fẹ́ tàbùkù sí ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́. Wọ́n ní àwọn kò ní dẹ̀yìn àti lépa ìpínlẹ̀ tí ó bá kọ̀ láti mú àdéhùn yìí ṣẹ káàkiri orílẹ̀-èdè bí wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà àṣẹ̀ṣẹ̀yàn fún ìpínlẹ̀ Edo Monday Ọpẹ́bọlọ ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Edo tó ń palẹ̀mọ́ àti fi oyè sílẹ̀ Godwin Obaseki wípé ó ń ṣe ìdáwọ́kọ̀ fún ìgbésẹ̀ àti gba ipò ní ọjọ́ 12 oṣù kọkànlá. Ọjọ́ Ẹtì tí ó kọjá ní Obaseki ṣe ẹ̀sùn wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ń ṣètò ìyànsípò ẹni fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ láì bò ó gbọ́, bí ó ti ní òun kò tíì rí ìwé ìpè kankan invitation letter. Níbi wọ́n ti fèsì ní amúgbálẹ́gbẹ̀ẹ́ Ọpẹ́bọlọ Godspower Inegbe ti fèsì wípé gbogbo ìgbésẹ̀ ni Obaseki ń gbé láti da ètò ìyànsípò rú. Ó ní láti ìgbà tí Ọpẹ́bọlọ ti jáwé olúborí ni Obaseki ti ta kété tí kò fẹ́ bá ẹnikẹ́ni ní gbólóhùn. Lára rẹ̀ ni àbẹ̀wò sí ilé ìjọba àti ìpè ìkíni kú oríire. Inegbe ní ẹ̀sùn tí Obaseki ṣe wípé wọn kò pè é sí ibi ayẹyẹ ìyànsípò panilẹ́rìn-ín kò sì lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n wá rọ ará ìpínlẹ̀ Edo kí wọ́n má kọbi ara sí àwáwí Obaseki, kí wọ́n pawọ́pọ̀ ṣe àtìlẹ́yìn fún gómìnà tó ń bọ̀ láti ṣe àtúnṣe gbogbo kùdìẹ̀kudiẹ ìjọba tó ń lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ Arewa Consultative Forum (ACF) ti ké gbàjarè lórí ẹgbẹ́ adàlúrú tuntun Lukarawa tí wọ́n ní ó ti gbilẹ̀ sí ẹkùn àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà bíi Kebbi àti Sokoto. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ alukoro ACF Akàwé-gboyè Tukur A. Muhammad Baba ni wọ́n ti fi ẹ̀sùn kan Lukarawa wípé wọ́n ń da ìlú láàmú. Bí wọ́n ti ń lé agbófinró ni wọ́n ń lé àwọn fìjìláńtè tí wọ́n sì ń gbàjọba agbègbè pẹ̀lú òfin wọn tuntun tí wọ́n ń gbélé aráàlú lórí ní tipátipá. Ìròyìn jábọ̀ wípé ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ yìí ni wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè mìíràn tí wọ́n ń sọ èdè Faransé àti Lárúbáwá. Ojoojúmọ́ ni ọmọ ẹgbẹ́ wọn ń pọ̀ sí i pẹ̀lú owó àti àwọn nǹkan mìíràn tí wọ́n fi ń tàn wọ́n wọlé. Níbi ìkọlù kan tí ó wáyé láìpẹ́ yìí ni a gbọ́ wípé ẹgbẹ́ yìí ti ṣekú pa ènìyàn 15. ACF fi ẹ̀hónú wọn hàn bí wọ́n ti ṣàlàyé wípé ìgbéǹde ẹgbẹ́ yìí léwu. Ó sì bani lẹ́rù nítorí èyí yóò pa kún ìṣòro ààbò tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ní ẹkùn àríwá
tí wọ́n ti wá sọ di ẹkùn àwọn adàlúrú. ACF fìdí ẹ̀ múlẹ̀ wípé àlékún lókàráwàsí ṣe pẹ̀kíǹrẹ̀kí pẹ̀lú àlékún ìgbìyànjú ológun láti gbógun ti àwọn adàlúrú. Wọ́n wá rọ iléeṣẹ́ ológun láti mú lọ́kùnkúndùn ìgbésẹ̀ àti tètè ṣẹ́gun àwọn wọ̀nyí kí wọ́n tó walẹ̀ jìn jù báyìí lọ, nítorí àìtètè ṣàmójútó Boko Haram ni wọ́n fi di ohun agbára ò fẹ́ ká mọ́ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti figi gún àjọ Western Nigeria Security Network tí a mọ̀ sí ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn, Vigilante àti àwọn mìíràn láti má bá wọn kópa nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo. Kò ní dín ní ẹgbẹ́ òṣèlú 17 tí yóò bá wọn kópa nínú ètò ìdìbò tí wọ́n fi sí ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Nínú àtẹ̀jáde àná ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ti ní IG sọ wípé agbófinró ìjọba àpapọ̀ nìkan ni yóò bá wọn kópa nínú ètò ìdìbò pẹ̀lú àwọn ìgbìmọ̀ lórí ààbò ètò ìdìbò. Ó tẹ̀síwájú wípé IGP sọ àsọdájú láti fìdí múlẹ̀ gbogbo ìlànà àti àmójútó ètò ìdìbò nítorí ààbò orílẹ̀-èdè wà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn àjọ ìjọba yòókù. Ọ̀gá ọlọ́pàá ti wá pàṣẹ kí wọ́n fi àwọn agbófinró ránṣẹ́ láti oríṣiríṣi àkànṣe ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá bíi Special Intervention Squad, Police Mobile Force, Counter-Terrorism Unit, Special Protection Unit, Explosive Ordnance Disposal Unit àti K9 Unit. Àtẹ̀jáde náà fi kún un wípé ọkọ̀ ìpàráàrò yóò wà pẹ̀lú ọkọ̀ òfurufú hẹlikọ́pítà láì yọ ọkọ̀ ojú omi tí wọ́n ń pè ní gunboat sílẹ̀ ní gbogbo agbègbè tí omi bá wà láti rí i dájú wípé ààbò dájú. Adéjọbí ní bí ètò ìdìbò ṣe ń súnmọ́lé ni iléeṣẹ́ ọlọ́pàá fi dá ará ìlú lójú wípé àwọn ti gbáradì láti bójútó ìdìbò tí yóò lọ pẹ̀lú àlàáfíà káàkiri ìjọba ìbílẹ̀ 18, wọ́ọ̀dù 203 àti ibùdó ìdìbò polling unit 3933 ní ìpínlẹ̀. IGP tún fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ètò ti tò láti ṣe ètò ìdìbò tí yóò lọ gerege pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó dáńgájíá àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti ṣe àpèjúwe rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ṣe ìgbélárugẹ ètò òṣèlú, ọrọ̀ ajé àti ìdàgbàsókè ìpínlẹ̀. Gómìnà ní bí Ọlọ́run ṣe lọ́wọ́ nínú èyí ni ó fi dójú ti àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n ti rò wípé èyí yóò mú ìrẹ̀wẹ̀sì bá òun pẹ̀lú ikọ̀ rẹ̀. Gómìnà yangá pẹ̀lú kàkà kí ìrẹ̀wẹ̀sì bá wọn, agbára ló fi ń fún wọn láti tukọ̀ ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde, akọ̀wé àgbà fún gómìnà Nelson Chukwudị ni wọ́n ti ní gbólóhùn yìí jẹ jáde níbi ìsìn ìdúpẹ́ tí ó wáyé lọ́jọ́ Àìkú tí wọ́n ṣe àgbékalẹ̀ láti fi bu iyì fún His Royal Majesty Eze Chike Nwodo Eze Àpárá IV láti fi sààmì ayẹyẹ ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Rivers tí ó wáyé ní ìjọ Ìràpadà ní ìlú Ngboba, ìjọba ìbílẹ̀ Obio-Akpor ní ìpínlẹ̀, níbi tí alákòóso ẹkùn ìjọ ti ṣe àgbékalẹ̀ Bíbélì fún gómìnà Fubara. Fubara ní òun yóò túbọ̀ dìrọ̀ mọ́ ìbẹ̀rù Ọlọ́run, ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ fún ọgbọ́n, ìtọ́ni àti oore-ọ̀fẹ́. Bí ó ti yànnàná pàtàkì ìdúpẹ́, ó ní èyí máa ń fi òye àti ìtọ́ni hàn láti lè borí ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn afurasí oníbàjẹ́ ènìyàn ni a gbọ́ wípé wọ́n tún ti lọ ṣe ìkọlù sí ẹ̀rọ amúnáwá 330 kV tí ó wà ní Lọ́kọ́jà sí Gwagwalada tí wọ́n fi dá dákúrekú iná sílẹ̀ ní Àbújá. Nínú àtẹ̀jáde àná ni iléeṣẹ́ apínnáká TCN ti ṣàlàyé wípé ìkọlù yìí wáyé lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Àbámẹ́ta tí ó sì kó bá 3 nínú ẹ̀ka ẹ̀rọ amúnáwá wọn. Wọ́n ní lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta ni àwọn amójú ẹ̀rọ TCN gbìyànjú àti ṣe àtúnṣe iná yìí ṣùgbọ́n tí wọn kò ṣe àṣeyọrí. Lẹ́yìn èyí ni wọ́n rán àwọn amójú ẹ̀rọ mìíràn lọ láti lọ tọpinpin ibi ìjàmbá yìí ti wọ́ wá kí wọ́n tó wá ṣe àwárí wípé
T306, T307 àti T308 tí ó wà lójúnà Line 1 ni wọ́n ṣe ìkọlù sí tí ọ̀pọ̀ ẹ̀rọ amúnáwá ọ̀hún fi dẹnu kọlẹ̀ lójúnà yìí. Ìwádìí wọn ṣe àfihàn wípé wọ́n jí méjì yọ nínú ẹ̀yà ara ẹ̀rọ yìí, ìgbìyànjú sì ti ń lọ lọ́wọ́ láti tètè wá òmíràn dí padà. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkọlù tí wọ́n ṣe sí ẹ̀rọ amúnáwá yìí ti di ìpèníjà ńlá fún wọn tí ó ń kóbá àti dúró iná déédéé lórílẹ̀-èdè. Wọ́n wá rọ ará ìlú pàápàá jùlọ agbègbè tí ẹ̀rọ amúnáwá wà láti bá wọn sowọ́pọ̀ gbógun ti ìwà àwọn oníbàjẹ́ tí wọ́n ń fa ọwọ́ aago wọn sẹ́yìn lórí ìgbìyànjú àti mú kí iná dúró déédéé lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.